birthday to you. Happy birthday to you. Pastor Dr. Philip Ọláyíwọlá alias Folat, President gbogbo gómà nílé lóko. Mo bá ọ dúpẹ́ lọ́wọ́ ọba ayérayé, ọba tó dá ọ sí, ọba tí ò fi ọ́ lékún lọ́wọ́. Kò jẹ́ kó fọwọ́ gbòkú ọmọ sí, kò jẹ́ kó fọwọ́ gbòkú aya sí, ọba ayérayé ló ṣe ọ́ lóore. President Philip o, mo fẹ́ bá ọ délù bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Ọ̀yọ́ Aláàfin, Ọ̀yọ́ Aláàfin, òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ikú bàbá yèyé, àpé kó lówó wá gbó, àpé kí wọ́n fàṣẹrù ẹ̀ sílẹ̀, kó lè dìjà kó lè dá pọn, kó bá aládé lè róhun mú jẹ. Ìwọ lọmọ ikú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ gbédè. Àdìṣe bí Ọ̀yọ́ lárí o. Ọ̀yọ́ ò ní bá wọn ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Mo ní àdìṣe bí Ọ̀yọ́ lárí o. Ọ̀yọ́ ò jẹ́ bá wọn ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ó ti ṣọdún òní, ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà ara. Ọdọọdún làárọ̀ gbogbo. Ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ, ọdọọdún ló máa bẹ láṣẹ Elédùmarè ọba. Wishing you long